ẹ lọ kọ onílẹ̀ pé kò ní bẹ̀bẹ̀ ní gbangba ọba tí mo ní dá mi lójú pọ̀ ní káwọ́ sẹ́yìn ìròjọ́ irọ́ lọ pa gbogbo ọṣẹ tó bá mọ̀ tó bá da olójú máa wẹ́ lọ ẹ ṣàbòsí púpọ̀ ń bọ̀ fún gbogbo yín àìgbẹ́ yìí gbogbo àbòsí tẹ ṣe gbogbo ẹ̀ pátápátá kò sí ètí òye mímẹ́ ẹ wá dákẹ́ wá fọwọ́ gbéra ẹni tó yẹ kẹ́ sọ pé náà ó yá lọ yọjú lọ kílẹ̀ ara rẹ àwọn tó yẹ ká máa jọ rí ipò àwọn tẹjọ́ ṣiṣẹ́ kan náà kí lẹ́jọ́ gbà lọ́wọ́ ara yín orogún òṣìwò lẹ́ ṣe ẹ̀yin tẹjọ́ ṣiṣẹ́ kan náà tẹ́ ń pe àwọn ẹ̀sìn Islam arákùnrin ọlákatakítì ẹ̀sùn ẹ̀yẹ kan tó gba Islam lọ́wọ́ rẹ̀ ẹnikẹ́ni yẹn bọ̀ takari ṣé gbogbo àwọn ọmọ tó ń wá tán ṣe é sọ pé kí wọ́n pè ní ẹjọ́ kó má dáhùn bẹ́ẹ̀ ṣe wọn àti mẹ́fà lórí rẹ̀. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá lórílẹ̀‐èdè àgbáyé ẹ káàbọ̀ sórí ìkànnì Da Expression TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a máa mú ìròyìn wá sétí ìgbọ́yìn gẹ́gẹ́ bó bá ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ìta mú wá fún yín lọ́tẹ̀ yóò tún kàmàmà ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé kan ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí ṣẹ́rí kí ní tó dàbí agogo tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn ẹ má gbàgbé láti tẹ̀ á lè máa ta yín lólobó gbogbo ìgbà kí ìgbà tá a bá ti fi ìròyìn sí orí ìkànnì yìí ẹ máa bá wa ká lọ. Malam ẹ mú ẹnìkan jáde nínú ẹ̀ńtẹ́ ló di fèmù irí tẹ̀sí gba ẹ̀tọ́ yín lọ́wọ́ ẹ̀ tọ́lọ́hún ò sì bínú sí kéèyàn gbẹ̀tọ́ ẹ̀ ọ̀la ẹ̀kọ́ sẹ́sẹ̀ ń bẹ̀ tó ṣètò ọmọ tẹ́ ń pọ̀n káàkiri tí wọ́n ń pè ní ṣẹ́kiri tẹ́jọ́ ń jókòó tínú yín dùn tí wọ́n rin pẹ̀lú ẹ̀ áìbù ló jẹ́ ẹ sọ fún gbogbo ayé pé Ọlọ́run kó bùn yín nírú ọmọ bẹ́ẹ̀ ẹ mú ẹnìkan jáde nínú gbogbo ẹni tẹ́ ti gba ìwọ̀ yín lọ́wọ́ ẹ̀ pé má tẹ́jú ọlá mi mọ́lẹ̀ má tẹ́jú iyì mi mọ́lẹ̀ má tẹ́jú ẹ̀tọ́ mi mọ́lẹ̀ tó ṣe tó ń tí ọmọ tẹ́ ń pọ̀ yìí kí ló dé tẹ́ ìjẹ́ kó fojú wí náà fún imagine kálẹ̀yìn ló lálàsí tó báyìí ká ní bàbá tó bí ló sọ pé òun ra pampasì fún tó dẹ̀ ń ṣó pampasì lórí screen pé bàbá tó bí ẹ̀yin lòun ra pampasì fún ká ní bàbá tó bí ló ń pè ní èèyàn jágbajàgba bàbá tí yóò ṣe èèyàn jágbajàgba o bàbá yín da wúwọ̀ torí mo gbọ́ dáadé inú mi máa ń dùn tí bàbá náà máa ń sọ̀rọ̀ ni well leonard bàbá náà kàwé bàbá náà ní farabalẹ̀ wọ́n tún wá jẹ́ ní Ọlọ́run ẹrẹ́ níbí yóò torí pé bàbá tó bí mi bàbá rí ló bí èmi náà bàbá tèmi kàn dájú gbogbo bàbá lọ ni. naam tó bá jẹ́ sí pé ẹ̀yin ló fi odidi ọdún 5 sí 6 lálàsí ẹ sọ torí tọ́lọ́hún kúlẹ̀ ń dìlú ẹ ṣe déédéé huwa aqrabu lit-taqwa ṣe é sọ pé kí wọ́n pè ní ẹjọ́ kó má dáhùn bẹ́ẹ̀ ṣùwáràntì 6 lórí rẹ̀ òyòjú sí kánbẹ́ ẹ tún wá ní àyà tẹ́yìn mọ̀ pé nìkan ò lè bá yín dárú ẹ̀ wò ẹni tó ń bọ̀ láti Mákà tẹ́ ẹ sọ pé no ẹ̀tọ́ mi ní ẹ gbà fún mi Ọlọ́run ló fáyín tẹ́ ṣe mi ò blame yín o ẹ̀yà ló mọ̀ tí torí ọjọ́ ọ̀la ni torí pé alikatu yẹ́bùkọ́ zamanan bada kọ́ ilé yìí àbí sọ ibi yìí lálò wàsọ́ ìbúlkàtì tàtàl ardi madhunun wal qawlu yẹ́bùkọ́ zamanan bada kọ́ ilé yìí wà kọ́ ìlú kọ́ọ̀lì tàtàl ardi madhunun wà sharru yẹ́bùkọ́ zamanan bada fáìlì yìí wà fáìlù sharri tàtàl ardi madhunun ayẹ́kọ́ ṣé mo gbá dáadáa kí ó ní ó yé mi dáadáa náà tó bá jẹ́ sí pé ẹ̀yin ló lálàsí àbí bàbá tó bí ló lálàsí fún dídí ọdún 5 2017 kí ọjà rẹ̀ tó tú ní 2024 January ọjà ọdún 5 yẹn tú ó ti tú kò rẹ̀ ní gbérí mọ́ kò sí content mọ́ àfi tí ó bá ṣe kọ́mẹ́dì ló kúrò ayé tó bá yẹ pé ẹ̀yin ni Malam kí lẹ́ ṣe náà bẹ́ẹ̀ṣù warranty 5 lórí yàn kó bá wá kí lẹ́ ṣe dákẹ́ náà ni ṣé tó máa fúláwọ̀ dùn ni ṣé fúláwọ̀ dùn ni àbí ẹ fẹ́ ká máa play video fún yín ni kẹ́ ẹ wú ọ̀nà tó dá Al-Yaqeen Institute ọmọ mi gba máa kó fídíò rẹ̀ jáde bóyá Malam ò tiẹ̀ bóyá wọn kì í wò ó ọmọ ń dára gan ṣé kí n máa sọ àwọn tó sọ ni àwa ni àfáà rẹ̀ àkọ́kọ́ tá a tún láwọn ṣe níjọ́ tí ò tí ì gbádùn ana lẹ́dí wọn àlejò àwọn àlejò àwa la fún ní abẹ́rẹ́ tó fi gbádùn àwa la sọ fún pé ahọ́n rẹ̀ yóò da ẹni tí ó bá ṣe dá wà àfi kí
mara fi pè assalamu alaikum ana Abdul Ghaffar sheikhuhu wa mudiruhu wa murshiduhu ila al-khairi. Èmi Abdul Ghaffar ni gbogbo àwọn kéékèèké tó ṣe jáde òun mélòó ni wọ́n àti ìsìnjọ́ náà olóbi já sí pé tí ìgbà bá dà wá papọ̀ ìgbà lè sọ wá dẹgbẹ́ ẹ gbàgbé o gbogbo àwọn kéékèèké tẹ́tẹ́ wọnú sáfù iwájú ni mo wà o sáfù àwọn àgbàlagbà ni mo wà o sáfù bàbá kọ́ o mo láwọn bàbá àmọ́ sáfù àwọn àgbàlagbà tó o gbọ́dọ̀ sọ pé ta la ní ìkáyé torí pé gbogbo egun kọ́ lè yín ràn o àfi eyín tí ó bá yọ tẹ̀rẹ̀gìtẹ̀rẹ̀gì o. Malam tó bá yẹ pé ẹ̀yin ló ṣe sí lọ́dún mẹ́fà kí lẹ́ ṣe kéèyàn wo yín sùsù kó bà yín ló kọjẹ́ èyí tí mo sọ ẹ̀rí pé kì í ṣe defamation adé pọ̀jù adé plenty kí ló pé adé náà lẹ́ẹ̀kan crown plenty crown estate náà làwà yìí abẹ́rẹ́ nǹkan ó kọ́ yín sí ròyìn adé ta ni ẹni sùúrù ìmọ̀ no number ẹ̀fẹ́ discharge mi ní ìrọ̀lẹ́ nípa kíní kan má sọ̀kò yìí tí ń bẹ lọ́wọ́ mi yín sọ́nà kíní kan ò sì ní gbóge yẹn ká sí ẹ gbàgbé ẹ naam ẹ máa gbọ́ mi o mo fẹ́ kẹ́ gbọ́ o ẹ gbọ́ mi dáadáa Malam ẹ bá ṣe déédéé ẹ fà á lẹ̀ ẹ tàn lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ẹ lọ fà á lẹ̀ ó lẹ́jọ́ tí ó jẹ́ kò dáa kí wọ́n máa rí yín lára rẹ̀ kò dáa ká máa rí nínú yín lára rẹ̀ ẹ wá jọ ń ṣe fídíò kò dáa ó wá dúró tó ṣe ẹ lọ kó o nílẹ̀ pé kò ní bẹ̀bẹ̀ ní gbangba ọba tí mo ní dá mi lójú pọ̀ ní káwọ́ sẹ́yìn ìròjọ́ irọ́ ló pa gbogbo ọṣẹ tó bá mọ̀ tó bá dá ọ lójú máa wẹ́ lọ ìsọpọ̀ kò sáforíjì o àmọ́ náà kì í tó bẹ́ẹ̀ huwa aqrabu lit-taqwa ahkamu lil-hakimina ọba tó mẹjọ́ dá lọ́lọ́hún ò ní gbaṣọ lára yẹn kí wọn náà gbaṣọ kú láyé ò ní jálẹ̀kúnlé onílé kọ́ máa wo fẹ́ǹsì ilé tiẹ̀ náà ò ní jọ rúfo ní rúfo kò fi kan tiẹ̀ kílẹ̀ yẹn má jò kò pọ́sibù bẹ́ẹ̀ ṣé mọ́tò jẹpo kò ṣe ní jẹpo ṣé jẹ̀lẹ̀ ẹ fẹ́ kó jẹ ni kó máa jẹpo mọ̀nàgáyé àṣìṣe ọ̀rọ̀ ni pé ṣé mọ́tò jẹpo náà Malam ẹ ṣe dédé o ẹ rí pé ẹnìkan ò láyà àti bu yín mọ́ ó ṣe wá bu yín kí lẹ ṣe fún kí lẹ jọ dà papọ̀ yìí ṣe máa wá bu yín kí lẹ jọ dà papọ̀ kẹ́kọ̀ọ́ dà wá papọ̀ ìsìláàmù tó dà wá papọ̀ yìí náà ni tábà fẹ́ yanjú ọ̀rọ̀ ká yanjú ọ̀rọ̀ kéwú tó bá jẹ́ ọ̀rọ̀ kéwú kan tẹ́ bá kà èmi lè sọ pé kò rí bẹ́ẹ̀ tó bá pàdé ìsànẹ́bì kan èmi lè yanjú ẹ̀ mohadis lèmi náà mo ní 5000 hadith lórí ṣẹ́rí anwa matinan sanadan ó wà lórí mi mo sì lọ jámíà tí mo ní ìwé ẹ̀rí kéèyàn tó bá débi kéèyàn ní masters in terjama ẹni pé kì í ṣe kéwú kékeré sọ̀dí àmọ̀ mi pé àfáà ni mi tó ti yé àmọ́ lọ́hún ẹja fi gbogbo nǹkan lẹ̀ fọ́lọ́hún naam ṣé gbogbo ohun tó ṣe yìí ṣé wọ́n lè ṣe fẹ́yìn náà kẹgbà ẹ sọ ẹni tó ṣerú ẹ̀ fún yàn kí ẹ sọ fún kó wá yọjú toríjọ́ tí wọ́n bá gbé kò ní sí bàtà lẹ́sẹ̀ rẹ̀ o ẹ gbàgbé o èmi kọ́ ni mo ń sọ o èyí ń sọ bí ọba mi ti ń fi sí mi lẹ́nu ni o níjọ́ tí wọ́n bá mú kò ní sí bàtà lẹ́sẹ̀ rẹ̀ o kò sí ní síbìlà lórí ẹ̀ mo mọ tí mo ń sọ o ìsọsọkúsọ ẹ mọ̀ pé ìsọ́lá náà níjọ́ tí wọ́n bá gbé ẹni tọ́lọ́pàá mú tó lóun kò gba woro kò tún gbà kọ̀rọ̀ Baba Ibrahim kí la nídìí kó ṣáà ti dé station ni náà ó wá ṣe dáadáa ni ṣé ẹ̀bẹ̀ apology àwọn bàbá wa ẹ má bínú yẹn lórí social media yẹn ṣé ó tú ẹ̀yin náà ni gbogbo nǹkan yín lẹ wà documented ẹ rìkọ́dù ẹ̀ kalẹ̀ ó yá máa wí ó yá question mẹ́jọ ni mo fẹ́ bi yín léèrè ẹ rántí bẹ́ẹ̀ ṣe ń bi àwọn èèyàn tí wọ́n sì ń dáhùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan dákun torí Ọlọ́run ẹ fẹ́ sọ pé ẹ gbọ́ gbogbo ohun tó ṣe ni ẹni tó ṣe fún Mudiru Markaz lórí ọdún 5 bàbá tó oníjọ́ tó bá bẹ́ẹ̀ káyè rẹ fọ́ káyè rẹ bàjẹ́ kí gbogbo nǹkan rẹ dàrú ọwọ́ ń bẹ bàbá òun pé àfáàwa náà ni wọ́n àfáàyín báwo wọ́n ń pín ìtàn ẹlẹ́dẹ̀ kí ni lèmọ́mù fẹ́ ṣe níbi tó ti ń pín ìtàn ẹlẹ́dẹ̀ àfáàyí kí ló kan fọgá níbi iṣẹ́ pàfẹ́ kan lé
ṣe ń tó bá àbá yìí ẹ wá dákẹ́sẹ́ ẹ wá fọwọ́ bò báwọn náà a ní gbogbo ohun tó wí wọ́n ní kó wá sọ ẹ̀yin kì í gbà ẹ̀ ní gbarú ẹ̀ láyé ó gbọ́dọ̀ prove ẹ̀ lágbájá ẹ máa sọ kí n máa sọ tó jáde lẹ́nu ẹ̀ ni ẹni ẹ kì í sọ nǹkan burúkú ni tí n bá ní kí n máa kó tiẹ̀ ẹ̀yin náà máa gbọ́ ẹ̀ máa lanu báyìí ni ẹ dákun torí Ọlọ́run nínú tí mo mọ̀ ní pé bàbá tó bí bàbá dáadáa yẹn bàbá àgbà nílòbù alálùbáríkà bàbá àgbà ìlòbù tó wà ní ìyànà mẹ́ran ní Kọ́lá bàbá dáadáa yẹn tí a bá gbé ọjọ́ orí bàbá pẹ̀lú Mọ̀lánà Ṣéhù Muyideen Àjàní bá lò sí ẹ̀gbẹ́ ara wọn ìṣẹ́ tí ó dàgbà dúnà àwọn méjèèjì bọ̀ mọ́ṣẹ́ àwọn kan àwọn méjèèjì sílé ní 80 ẹ dákun téèyàn bá wà nínú aṣọ ara mi nínú aṣọ ara mi nínú ihram tó wá ń gbé olódì bàbá yín ṣépè tó ń wọn bàbá yẹn lépè gan ẹ dákun ṣé inú yóò dùn ṣé ẹ tún lè já lásàrò ẹni bẹ́ẹ̀ ṣé ẹ jókòó tì tí ẹ bá jókòó tì ru ẹni bẹ́ẹ̀ ń fura sí yín o pé ẹ má jẹ́ sọ tí wọ́n bá bú bàbá yín tó bá òun pẹ̀lú aṣọ ara mi lára kéèyàn wo olú Mọ̀lánà Ṣàlàyé kódà gbogbo ọmọ tó bá wà lára Ṣéhù Muyideen bá lò Àjàní bá lò pátápátá èyíkéyìí ìṣe istisna dúnà istisna èyíkéyìí tó lè jẹ́ ìṣègbàwọ̀ bó sọ tí n bá rí tó já lásà olórí ibú náà tó jókòó tì àbí tó pèlè yàn ẹ sọ fún ọmọ ẹ̀pọ̀ máa lè ní olórí burúkú ni yóò gbàbọ̀dé fún bàbá dúnà istisna ìyọsọ o ìsìnkú jẹ èyíkéyìí ọmọ burúkú tẹ bá rí tó jókòó tì tó lè jókòó ti pé àfa alágbájá náà ni àti parí ẹ̀ tó bú bàbá tó bá wọn tí ò dìlítì fídíò tó ti sọnù aṣọ ara mi ní aṣọ tó yásí pé téèyàn bá wọ gbogbo tó bá ti ń sọ àṣẹ ni kéèyàn máa gbé bàbá yẹn ṣépè pé ṣé o mọ̀ pé ọwọ́ bàbá lákù bàbá rẹ ọmọ pé ọwọ́ rẹ ti ń gbọ̀n ọmọ pé ó ní kinní kan ọmọ pé ó gbádùn ó yẹ kójú ó tì yín sahibul akhyara warghab fihim alayka bi ahli al-khayri in shi'ta su'batan àwọn tó yẹ ká máa jọ rí ipò àwọn tẹjọ ṣiṣẹ́ kan náà kí lẹjọ gbà lọ́wọ́ ara yín orogún òṣìwò lẹ ń ṣe ẹ̀yin tẹjọ ṣiṣẹ́ kan náà tẹ́ ń pe àwọn yẹn sínú Islam arákùnrin Ọlá Katakítì ẹ̀sùn yẹn kan tó gba Islam lọ́wọ́ rẹ̀ ẹnikẹ́ni yẹn bọ̀ takari ṣé gbogbo àwọn ọmọ tó ń wá tán jẹ tí wọ́n wá dátà 1000 naira tí wọ́n parọ́ pé ìyá kìíní kan gba Islam àwọn àmì kan tán parọ́ yẹn àwọn ọmọ yẹn máa kọ́ àwọn máa ń wá wọ́n máa fẹ́ subscribe data náà àwọn ọmọ tó ń gbé sango tó ń gbé gbà yẹn wọ́n ń wá tán fẹ́ jẹ ni o bíríkìlà lé ní mẹkáníìkì lọ́la ẹ̀kọ́ là ń sọ o alẹ́ yìí tẹ́ ẹ ti wà lẹ́nu iṣẹ́ over 25 years kí ló dé tẹ̀ ń bára yín jà kí lẹ̀ ń fà kí ló dé tẹ̀ ń bára yín jà ẹ mọ̀ tó lọ ṣe fún yín ni lẹ́yìn tó yẹ pé ládàá yín wà wájú Ọlọ́run tó tóbi àfi tó yẹ pé ẹ̀ ṣe torí tọ́lọ́run ẹ fi ń cascos mo fẹ́ kérò mi ó pọ̀ èyíkéyìí inú ẹ̀yin méjèèjì tó bá sì ń sọ pé kí tẹnìkan bàjẹ́ pé mo fẹ́ kí tiri dáwọ́lá alágbájá wó nítorí tèmi tiẹ̀ náà ò lè láwọ́ lè látùbọ̀ tán dáadáa báwọn kò sọ́kọ́ tó fẹ́ dá sí i. nínú èròjà ọbẹ̀ ní atáwà ata nìkan kọ́ ló dọ̀bẹ̀ o ẹ kí magi o ẹ kí irú ẹ kí epo àbí ìwé dáadáa fáyì ẹ kí epo ẹ kí omi ẹ kí pọ́ọ̀tù tẹ́ fi ṣe. ojú tó rí àwọn èlò yẹn náà tó rà lọ́jà ẹ kí òun náà ọkàn ìyá sí pé gbogbo ẹ̀ náà ẹnu nìkan ni ó jẹ́ ń bẹ̀ ni yóò tó yín máa gbónú sí yín lára àwọn ọmọ kéékèèké ẹ wá ń jà lónìí ẹ wá ní tọ́pìkì mi iṣẹ́ yẹn ò lọ déédéé mọ́ èèyàn mélòó ló ń gba sílámù gan lọ́wọ́ yín mọ́ ẹ mójútó ẹ mọ̀ pé ní ìtọ́ tún dé báyìí ẹ ti ń jò lẹ ìjà lónìí ìjà lọ́la jẹ́ olùfẹ́ ṣe ẹ̀dá ẹ jẹ́ kó ń bèrè ọmọdé kẹ ṣe nǹkan tó dáa ta ni ó bùn mí star ẹ fún mi star fisi yóò débẹ̀ yóò wọ ọbẹ̀ gẹ́gẹ́ náà ṣọwọ́ pè kéèyàn wá bu pẹ̀lú aṣọ ìráàmù lára kó wá gbé bàbá tó bí ọ̀tá kó gbé ọ̀tá bàbá yín ṣépè tó bá wọn ṣé ẹ lè jókòó tìrú ẹni bẹ́ẹ̀ gbogbo ọmọ bàbá ti ń bá rí bẹ́ẹ̀ ọ̀tá Ọlọ́run ni ọ́ tó o bá fi gbàbọ̀dé tínú rẹ bá dùn Allahumma illa ẹ̀yìn bá jẹ̀ sí alikọ̀ ni a ti fẹ́ máa ṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ kó wà documented gbogbo tó sọ ń pa bàbá ẹ gbé wá sọ̀rọ̀ bàbá Muyideen Bello Maulana Sultanul Wa'izina ọ̀gá gbogbo àwọn oníwàásí ọ̀gá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá dáadáa bàbá àlùbáríkà bàbá
bàbá tí mo fi rú ọlá rẹ̀ tọrọ tí yẹn bá látúmọ̀ tán báwọn láti 1950 kí yẹn dẹ̀ máa rí ìdí sí kò fọ́ lójú kò rọ́ lápá kò ṣe kankan ká kí ọlọ́run lára wọn àtúmọ̀ tán dáadáa ni. kírù bàbá yẹn ní ọmọ tí ò tí ì mọbi tó ń gúnlẹ̀ sí ọmọ tí ò lè fi ta bàbá rẹ̀ ṣe wá sí fáyé pé bàbá tèmi rù rè ó sì sọ rè èèyàn mélòó ló gbẹ̀sìn lọ́wọ́ bàbá rẹ̀ bóò ni bàbá rẹ̀ ṣe kú kí ni bàbá rẹ̀ kí lójúṣe bàbá rẹ̀ nínú ayé sọ àdúgbò tí bàbá rẹ̀ túnṣe táàbì sọ pé ọlá bàbá alágbájá ni o ẹni tí ò ní bàbá alimajiburu yeftekiru bizakari abiyi tó wá lálẹ́ iṣẹ́ òun ní tó bá wọn ẹ sì gbọ́ gbogbo ilẹ̀ ní fídíò yẹn lọ́wọ́ kúlẹ̀ ìdìlú ibo lẹ́fà yà Kùránì sí owó akérèbọlì tẹ́kùwà èèyàn mú ìmọ̀ọ́mù lọ́rin ó sì lálà sí bàbá tó bí bàbá rẹ̀ báwọn láì ṣe mọ̀ọ́mù ẹ sì gbọ́ wọn wá ní kó wá wí tẹnu ẹ̀ kí ni mùdírù gbà lọ́wọ́ ẹ̀ kí ni ṣé Ádámù gbà lọ́wọ́ ẹ̀ èèyàn lọ́wọ́ fẹ́ bírú ṣé Ádámù lọ́mọ ó sì sọ Ádámù lọ́mọ pẹ̀lú ògbó ọlọ́wọ́ ọmọ yẹn ò ní dàbí ṣé Ádámù gbogbo àwọn mumayyizat allati tumayyizu Ádámù an ghayrihi gbogbo àwọn tí ó jẹ́ value tí gbogbo ẹ̀ta bá sọ ní Ádámù tí mo fi yàtọ̀ sí ẹlòmíì tẹ́ mọ̀ nílá pé Ádámù tó sọ ọmọ yìí ló kíkórí báyìí ló jẹ́ kó donímọ̀ pẹ̀lú ògbó ọlọ́run kò ní sí lára ọmọ Ádámù tí wọ́n sọ yẹn o pẹ̀lú àṣẹ ọlọ́run tó ló sọ pé òfẹ́ bírú wọn lọ́mọ àwọn tó fi tọrọ pọ̀ fẹ́ bírú wọn yẹn náà ní kò tọrọ àwọn ọ̀ṣẹ́bọ lónìí ọ̀ṣẹ̀sìn lọ́la ọlọ́jọ́ọ̀ṣì lọ́túnla ọ̀tún lọ mọ́ṣáláṣí lẹ́ni ọ̀tún gbé fàkalẹ̀ pé ká máa tẹfá lónìí àwọn tó sọ pé ó pè mí kí n bírú bọ̀dá mi lọ́mọ bọ̀dá rẹ yẹn kí ló tó lè fi rẹ̀ tọ́ ẹ ṣàbòsí púpọ̀ yìí ń bọ̀ fún gbogbo yín láìpẹ́ yìí gbogbo àbòsí tẹ ṣe gbogbo ẹ̀ pátápátá kò sí ètí òye mímẹ́ ẹ wá dákẹ́ wá fọwọ́ gbéra ẹni tó yẹ kẹ́ ẹ sọ pé náà ó yá lọ yọjú lọ kílẹ̀ ara rẹ gbogbo àwọn tó bà ló kọjẹ́ ṣó lè já àwọn bàbá tó bí ẹ̀yin náà bà ló kọjẹ́ tó bá wọn kí ni mo bí mo ṣe ìyẹn láàlì ṣe kára mo ní ṣé Ádámù ló bà sílámù lẹ̀ yóò bá jẹ́ wá sọ kó mẹ́rin wá tán bà sílámù lẹ̀ yóò bá jẹ́ gbogbo ariwo rẹ náà kí ni value ẹ̀ kí láǹfààní kí làṣeyọrí yẹ mólídì tí o ti dé yìí mo ti pa wá sí 27 fún mólídì mo rò bó tiẹ̀ ti pa mólídì rẹ ni toríjọ́ tó dé wíwíwí mólídì ò dáa èmi sọ gbogbo àwọn tó máa ń challenge yẹn ni èmi wà nílé ani ikaye ọkọ yálàyà rẹ challenge mi pé ani ikaye mo lọ ti ní mólídì ńlá ṣe pèmí sórí program rẹ mo ti challenge 2018 níbo ni gbogbo àwọn ọmọ kéèké tó ń lo ìwà àwọn tó wà ní ọmọ primary school lọ́dún náà lọ́hùn tí wọ́n ń gbowó oúnjẹ mo rò pé mólídì ò ní sí mọ́ni òṣè Ìsìlámù lẹ́yìn Yorùbá ò rí yanjú ẹ̀ lọ sílẹ̀ Haúsá lọ sọ pé kọ́ máa ṣe mólídì lọ fa fọ́tò ṣé Ibrahim yà nílẹ̀ Haúsá kí wọ́n wá ju olóko pa ṣẹ̀rí àná ó dà fún ọ kó kàn mú fọ́tò ṣé Ibrahim kò yá báyìí níta bá jọ dà papọ̀ bóyá fámìlì pẹ̀lú ràn rẹ bóyá wọ́n jẹ fámìlì yìí lówó ó wá fèsì àwọn afá lọrin nìkan àwọn afá Ìjẹ̀bú ńkọ́ àwọn òlú tó jẹ ẹja sí pé ẹbọ gẹ́gẹ́ náà fi pinlẹ̀ rẹ̀ oògùn wọ́n gbé oògùn òwònú Abẹ́òkúta kó lọ ní ọya èyí àfá Abẹ́òkúta mo dé ó wá táyé jìbì kan torí pé ó fẹ́ ló kọ aláwòdé àwọn bàbá tó bí ọ aláwòdé bàbá onípọ̀mọ́ aláwòdé bàbá oníkẹ̀kẹ́ aláwòdé bàbá oníṣẹ́ẹ̀nì sọnù aláwòdé yẹlẹ́ja dídín aláwòdé gbogbo wọn. bàbá ọ̀rẹ́ mi my friend Malam ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ni wá o torí pé ọ̀rẹ́ lọ́lọ́run bá nàbí ṣe o ẹ tí yẹn bá sì nífẹ̀ẹ́ lọ́rẹ́ yẹn o ẹ fà á lẹ̀